àrò àkànbí pankẹ́rẹ́ ọ̀rọ̀ ni Great Yoruba Defense Grow Worldwide TV gbọ́ àti wà ní ìlú Àkúrẹ́ báyìí. Ẹ̀rí àwọn èèyàn náà tò sí di mọ́tò láti gba first wa. Àwọn tí ń dé díẹ̀díẹ̀, àwọn road safety láwọn ní gbogbo àwọn bàbá ti dé síbí tí wọ́n jẹ́ láti lè jẹ́ kí gbogbo rálẹ̀ kó ṣeéṣe. Àwọn tí ń gba first gba gbogbo ẹ̀. A kí gbogbo ẹ̀yin tẹ̀ ń darapọ̀ mọ́ wa. Àkànbí pankẹ́rẹ́ ọ̀rọ̀ àwọn elétò ààbò dúró wáńwá gẹ́gẹ́ bí iṣẹ́ táwọn gbà. Wọ́n ń wò wá àwọn jagunjagun náà ọba kò ní jẹ́ kí ọwọ́ ayé tẹ̀ wá. A máa ṣe dédé tó gbogbo ẹ̀yin náà tẹ́ ń bọ̀ tó wù yín láti wá. Àǹfààní wà fún gbogbo wa láti tètè darapọ̀. Ká pàdé ní roundabout ìṣẹ́kàrọ̀ látàrí roundabout ń bíbá ní ìsìnkú tó gbogbo èèyàn. A dúpẹ́ fún Ọlọ́run. Ọjọ́ òní ti wà a máa rí ṣe tó. Ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ̀ ń darapọ̀ mọ́ wa. Bí rálì ọ̀hún ṣe ń lọ ní Yorùbá Nation no going back. Ẹ rí àwọn èèyàn náà dúró wámúwámú yìí. Àwọn kan náà sì ń bọ̀ lọ ń bọ̀ bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ darapọ̀ mọ́ wa. Tó báyìí wọ́n pín first fún àwọn èèyàn. Báyìí wọ́n pín first fún àwọn èèyàn níbi rálì. Ọjọ́ òní ti wà. Ọlọ́run á máa ṣọ́ wa. Gbogbo ìgbà àwọn elétò ààbò náà wà níbí. Gbogbo everybody ló wà níbí. Ọmọ Lúkà ti dé síbí. Àwọn ìyá wa bàbá wa náà ti wà níbí. Everybody wọ́n ti wà níbí báyìí láti mú kí rálì yìí ṣeéṣe. Wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gba àwọn èèyàn ṣẹ̀ ń gba first ṣe gbogbo ẹ̀yìn. Ọlọ́run ò ní jẹ́ kí gbogbo wa ṣìṣe. Agbára Ọlọ́run rálì òní Ọlọ́run á bá wa ṣe pẹ̀lú àṣẹ Ọlọ́run. Àwọn èèyàn ti pọ̀. Bàbá wa Ọmọlúkà. Àwọn èèyàn pọ̀. Ẹ bá rà àwọn èèyàn. Tẹ́ bá rà àwọn èèyàn tó ń gbé tó ń gbé bọ́ọ̀sì wọn tó ń páàkì ẹ máa oníkan fún wọn. Most of àwọn tó wà níbí wọ́n lè gbà. Ẹ ṣe tó tẹ́ ẹ. Àkànbí pankẹ́rẹ́ ọ̀rọ̀ ni bàbá wa Ọmọlúkà ti wà ní ibi rálì yẹn. A ti rí àwọn èèyàn ńláńlá ń bí. Bàbá wa ìjókòó ẹ kú ìdúró gbogbo ẹ̀yin tẹ́ wà ń bí ojú òní tì yín. Tó èrò pọ̀ nílẹ̀ ń bíbá bàbá wa Ọmọlúkà ní. Bàbá bò ní ọ̀rọ̀ kìíní yìí ó ṣe lọ lónìí. Nípa agbára Ọlọ́run, nípa ògo Ọlọ́run, a ti ṣe gbogbo ètò tó yẹ káwa ṣe. Ọlọ́run la wá fẹ́ ètò kù lé lọ́wọ́. A dẹ̀ fi ń dá yín lójú pé ó máa lọ ní ìrọ̀wọ́ ìrọ̀sẹ̀. We are peaceful people. Àwa ọmọ Yorùbá a jẹ́ ẹ̀yà tó fẹ́ràn àlàáfíà. Àgbà àlàáfíà láàyè. So kò ní síjà, kò dẹ̀ ní síjà kò ní sí anything. Ojú òní ti bàbá àwọn èèyàn ń gba first báyìí. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń gbà á. Àwọn kan wá ń sọ wípé ṣé èṣe pé àwọn kan náà tún ní pé kán máa dọ́gbọ́n ṣe yún lọ́nà láti fi da nǹkan rú ni àbí láti fi nǹkan ṣe. Kò rí bẹ́ẹ̀ rárá. Àwọn tí Ọlọ́run ń ràn lọ́wọ́ tọ́lọ́run kẹ́ àwọn ni wọ́n ṣe bẹ́ẹ̀ sí ẹ̀ tán ní ẹ pín fún gbogbo àwọn tó bá fẹ́ wá síbẹ̀. A dẹ̀ ti ń pín láti ọ̀sẹ̀ kan báyìí làwọn èèyàn ti wá ń gbà káàkiri. Gbogbo ara lé àwọn èèyàn ń ṣàdúrà fún yín báyìí. Wọ́n lọ́lọ́run á máa dúró tì yín o. Wọ́n ní ṣùgbọ́n kẹ́ ẹ sọ ibi tí ọ̀rọ̀ bá tún gbé dúró àti ibi táwọn èèyàn ó ti ràn yín lọ. Ẹnìkan ló ń sọ báyẹn ń bí. Lọ́wọ́lọ́wọ́ yìí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. A lè sọ pé bóyá a nílò ìrànlọ́wọ́ kankan báyìí ju pé káwọn èèyàn tún yáyá jáde. Ṣùgbọ́n iṣẹ́ yẹn ń tẹ̀síwájú ni. Tá a bá parí rálì ìrìn tún pọ̀. A tún lọ àwọn ibi míì tá a ti máa tún lọ ṣe.
so bó ṣe jẹ́ ni wọ́n lè wá ràn wá lọ́wọ́ ńgbà yẹn tá a bá ti parí eléyìí. bàbá wa ojú òní ti bàbá wa Ọmọlúkàlẹ̀ ń gbọ́ yìí o live and direct l'Ákúrẹ́ wọ́n ti débì látago 6 náà ti wà ní ẹ̀rí gbogbo àwọn èèyàn tí wọ́n ń fún ní first ń bẹ̀ yẹn gbogbo everybody lórí ojú òní tì yín o. Bàbá kí ni àmọ̀ràn tẹ́fẹ́ fáwọn èèyàn tó wà ń bí lónìí? Gbogbo àwọn tó bá wà ń bí lọ́wọ́lọ́wọ́ yìí ọmọlúwàbí ni wá, ẹ jẹ́ ká ṣe ìṣe ọmọlúwàbí. Àwa fẹ́ sọ fáwọn ìyá wa àtàwọn bàbá wa ni wípé ìyà tán fi ń jẹ wá pé ó pọ̀ jù nípa a fẹ́ bọ́ lóko ẹrú. A lè fẹ́ sọ fún àwọn bàbá wa àtàwọn ìyá wa pé a fẹ́ bọ́ lóko ẹrú káwa náà tún wá lọ máa bá wọn jà, ká lọ máa lùtù ṣọ́ọ̀bù wọn, ká lọ máa ba nǹkan jẹ́. Ọ̀rọ̀ wo la wá fẹ́ sọ? So fún ìdí yẹn kò gbọdọ̀ síjà, kò gbọdọ̀ sí wàhálà, kò gbọdọ̀ síta, ká ṣe gbogbo ẹ̀ nírọ̀wọ́rọ̀sẹ̀. Tá bá ti ń kúrò ń bí ká gbọ̀nà ó dára jù tá à ń lọ ká rọra lọ síbẹ̀ ká dé address títí tí bàbá wa Sunday Igboho fi máa dé. Gbogbo àwọn jàǹkànjàǹkàn ní ilẹ̀ Yorùbá náà ti wà ń bí, wọ́n ti wà ń kalẹ̀ tó jẹ́ pé akọ̀nrin tí wọ́n nìkan bọ́ sáàrin wa wọ́n ti wà lótẹ́ẹ̀lì. So tá bá ti ṣe gbogbo wa tún kọ̀ wọ́n rìn lọ́dún tó yẹ ká lọ. Ẹ ṣé bàbá ojú òní tì yín o ojú àgbè wa kò ní gbọ́dálẹ̀ ẹ ká ẹ rọra sà ẹrú tí mo lè tàbí sà ọ̀dà sà ojú òní tì sà o bàbá wa ẹ ká ẹ rọra sà ẹ wà ókè bàbá ẹ lè ṣe ìyìnbó sà ojú òní tì sà ẹ ti wà nídìí ìdí rálì lónìí kí ni nǹkan tẹ́ ẹ rí sí bó ṣe ń lọ yìí kí lẹ rí sí? A ṣe ń tò náà níná a dẹ̀ ṣe ẹ̀sùn àwọn èèyàn sí mo dẹ̀ mọ̀ pé with time irú àwọn distances àwọn tó ń bọ̀ Ìlàjẹ Ìrẹ̀lẹ̀ Ògùnpa Àkókó lọ́hùn-ún gbogbo wọn láti máa dé báyìí at least láti máa rí àwọn Oòduà ìbáyìí mọ̀ pé yes pé Yorùbá nation is sure. Bẹ́ẹ̀ni. No going back on it. Ẹ ṣeun sà kí ni orúkọ yín sà o? Orúkọ mi ni Níyì Amòye. Bàbá wa mú Níyì Amòye ojú òní tì sà àmàrí yín bá kí lámọ̀nà tẹ fáwọn èèyàn tó ń bọ̀? Ibi tó bá ti bọ̀ ọjọ́ wọ́n bá anybody jà wọ́n bá anybody ṣe anything. Àwọn civil defence wà láround, àwọn army wà láround, àwọn ọlọ́pàá wà láround, wọ́n aṣọ wa of peace, wọ́n aṣọ wa for our own security. Iṣẹ́ tiwa ni pé ká make sure pé jẹ́ kí àwọn tó bá bá wa fa wàhálà wọ́n bá wa nínú ara dá wàhálà lẹ̀. Wọ́n dá wàhálà lẹ̀ ká ṣe ọgbọ́n bá wa jà gan kọ́mọ̀lẹ̀ dá wọn lóhùn. Ká má dá wọn lóhùn ká rọra dúró ká ṣe bí ọmọlúàbí ká dẹ̀ fọmọlúàbí hàn. Ẹ ṣeun sà o ojú òní tì bàbá wa Amòye. Tó ibi tí wọ́n ti ń gba fẹ́ẹ̀sì ní tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n ti ń gba fẹ́ẹ̀sì báyìí live and direct show ní Àkúrẹ́ ń bí gbogbo èèyàn náà ló dẹ̀ wà ní ibi báyìí Yorùbá àti gba ilé pẹ̀lú àṣẹ Ọlọ́run ojú òní tì wá ẹ ṣe gbogbo èyí tí ẹ ń darapọ̀ mọ́ wa dúpẹ́. Àwọn tó ń sọ̀rọ̀ àti gbòmìnira àti gbòmìnira àti gbòmìnira àti gbòmìnira nípínlẹ̀ ilẹ̀ Yorùbá o àti òmìnira àti gbòmìnira àti gbòmìnira nípínlẹ̀ Yorùbá o àti gbòmìnira àti gbòmìnira àti gbòmìnira. Ẹ ṣeun sà kí lorúkọ yín sà? Ṣé Ọlátúbọ̀sún Joseph. Bàbá wa Ọlátúbọ̀sún Joseph inú wọn dùn láti wà níbi rálì lónìí torí pé ọmọ Yorùbá àtàtà ni wọ́n tó wá ṣe ẹ ṣe àdúpẹ́. Gbogbo àwọn èèyàn ni ó ń kàn lẹ́yọ̀ kọ̀ọ̀kan fún àti gba fẹ́ẹ̀sì torí pé ọmọlúàbí ni wá ẹ̀rí pé ń kálukú tò kò sí wàhálà kò síta wọ́n fi ìwà ọmọlúàbí hàn gẹ́gẹ́ bí ibi tó ń kálukú ti jáde. Àwọn bàbá wa kò sí ẹnìkankan tó ń tira wọn àbí pé tó ń ṣe bíi àwọn ọmọ jàǹdùkú níbí wọ́n fi ìwà ọmọlúàbí hàn adúpẹ́ fún Ọlọ́run gbogbo ẹ̀ dẹ̀ ń lọ lẹ́sẹẹsẹ adúpẹ́ gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ wa àwọn èèyàn ṣe ń retí gbogbo ẹ̀yin tẹ́ ń bọ̀ ẹ máa bọ̀ kò sí wàhálà kankan kò dẹ̀ sí dààmú kankan kò sí ẹnìkankan tó ń dẹ́rù bà ẹnìkankan torí ìjà òmìnira là ń jà kì í ṣe nǹkan wípé nǹkan tó tọ́ sí Yorùbá là ń sọ̀rọ̀ lé lórí bó sì ṣe pé ó ṣe pàtàkì fún ọmọ Yorùbá tó bá jẹ́ ọmọ Yorùbá àtàtà láti mọ̀ wípé èyí tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ ó jẹ́ ọjọ́ ọ̀la ọ̀tún ogún wa tó ṣe pàtàkì tá a gbọ́dọ̀ jà fún tá a gbọ́dọ̀ fi ṣeré tó Àkúrẹ́ la wà live and direct níbi roundabout Òṣìkàn ibẹ̀ la wà yìí tó ẹ ti gbóhùn bàbá wa Ọmọlúkà ẹ ti gbóhùn àwọn bàbá wa Amòye gbogbo àwọn èèyàn tó wà níbí láti gbóhùn àwọn oríṣiríṣi àwọn èèyàn tó rálì yẹn ti ń gbéra sọ ó gara
ni a máa tò lọ́wọ́ ọ̀wọ́ tí gbogbo àwọn èèyàn táfi dóde bàbá wa ṣífò lóyè Sunday Ìgbòho tí wọ́n fi dé pẹ̀lú wa níbí pẹ̀lú àṣẹ Ọlọ́run á dẹ̀ mú gbogbo àwọn èèyàn dé láyọ̀ àti àlàáfíà. Nǹkan kan ò ní ṣe ẹnìkankan lọ́gbára àwọn alálẹ̀, a ò ní rí ibi ò ní ṣe wá. Ẹ jọ̀ọ́ ẹ máa bá wa share bẹ́ẹ̀ ṣe ń darapọ̀, ẹ máa bá wa share, ẹ ṣe ẹ máa bá wa share bẹ́ẹ̀ ṣe ń darapọ̀. Live and direct ní Àkúrẹ́ la wà, live and direct ní Àkúrẹ́ ń bíbá ẹ jọ̀ọ́ ẹ máa share ètò yìí, tẹ bá ṣe ń darapọ̀ ẹ máa share, ẹ má jẹ́ kí ẹ jọ̀ọ́ ẹ máa share rẹ̀. Àwọn èèyàn ti ń gba aṣọ, tí wọ́n bá ti gba aṣọ tán à á lọ sí wọ́wọ́ọ̀wọ́, à bẹ̀rẹ̀ sí lọ sí ibi tí a ti ṣe ló garage, ibẹ̀ láti máa tò. Ṣẹ́yìn náà rí gbogbo ẹ̀, ètò ààbò wà bí àwọn sójà, gbogbo àwọn ọlọ́pàá, àwọn ìyá wa náà jókòó yìí, gbogbo àwọn ìyá wa àti ìdájí náà ti dé bíbá ẹ kọ́lọ́n jẹ́ kí odò á gbé wọ́n. Tó oníkálukú ló ń ṣe ipa tiẹ̀ láti jẹ́ kí ìlú lè bí ilẹ̀ Yorùbá kó dúró. Tó a sì dúpẹ́, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé adájọ́ ọjọ́ kò, a kí gbogbo àwa tí à ń darapọ̀ mọ́ wa. Ní kété tán bá ti gba fẹ́ẹ̀sì tán wọ́n á bẹ̀rẹ̀ sí ṣe rálì yẹn lọ. Tó Àkànbí Bánkẹ́rẹ́ ọ̀rọ̀ lèmi jẹ́, a kí gbogbo wa náà wà ní ibíbá ẹ níbi rálì yẹn pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ọdún òní ti wá o, ẹ bá wa share rẹ̀, gbogbo ẹ̀yin ènìyàn ẹ share rẹ̀, gbogbo yín ẹ jẹ́ ká share rẹ̀, kẹ́ jẹ́ kó délé alára kó délé ajérò. Ibi rálì yẹn la wà, everybody is present there tí ó dẹ̀ ń ṣe dáadáa lórí bí ilẹ̀ Yorùbá ṣe dúró. Ẹ rí gbogbo ẹ̀ ní gbogbo ọ̀nà, Ọlọ́run á ràn wá lọ́wọ́. Tó a ṣe gbàyà díẹ̀ tí a tún fi tó. Mo kí gbogbo yìí o. Bá ṣe gbà ní ká ti ṣe. Eléyìí tá à ń ṣe ṣòṣè. Ìjà òmìnira la wá jà. Àwọn olóṣèlú ló lè gbé bílíọ̀nù sílẹ̀ kan fi ṣe vẹ́ẹ̀sì. Ẹni tí ò bá rí vẹ́ẹ̀sì gbà níbí kó má fi ṣe. Ìdí ni wípé èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí òṣìṣẹ́ ìjọba lè fi fúnra mi. So ẹ má rò pé bóyá vẹ́ẹ̀sì ó pọ̀ nílẹ̀ rẹpẹtẹ, ilé tó wà ń bíbí ò ní wọ̀ ẹyọkan tí mo lè wọ̀ náà rí. A máa kó síta ẹ lò ó, ṣùgbọ́n kò sí bá ṣe máa pín tó máa kárí. Ìmí ṣì ń bọ̀, wọ́n sì bá wa kó mi bọ̀, tó bá dé gbígbín náà láàpin. Ṣùgbọ́n kan tẹ́mi kàn fẹ́ kẹ́ ẹ dìmú ni wípé ọ̀pọ̀ kò sí gbogbo ilẹ̀ Yorùbá táwọn èèyàn ti ń bọ̀ nílé ní. Wọ́n ń bọ̀ láti Ìlọrin, láti Kogi, gbogbo àwọn ogun, láti Delta wọ́n ń bọ̀, láti Ogun State, láti Lagos State, láti Ọ̀yọ́, láti Òṣogbo, láti Èkìtì, gbogbo wọn ló ń bọ̀ nílé ní wọ́n ti wà lọ́nà tó ti ń pè wá. Kódà àwọn èèyàn jàǹkànjàǹkàn lára àwọn èèyàn Yorùbá wọ́n ti wà lọ́tẹ̀ẹ̀lì kán dẹ̀ jẹ́ pé kákàn pè wọ́n pé a ti fẹ́ bẹ̀rẹ̀ kán dẹ̀ débi ni. Kò dẹ̀ sí gbogbo local government tó wà lóńdó ṣe táwọn èèyàn ti ń bọ̀. Ọ̀pọ̀lọpọ̀ yìí lẹ mọ̀ sí. Kò sí local government tí wọn ò ti ń gbé bọ́ọ̀sì bọ̀. So àwa ń dúró kan dé ni. Ṣé mo pé á dùn táwọn wọ̀nyẹn bá dé tá a dẹ̀ rí wọn tó ń bọ́ọ̀lẹ̀ tí ò bá sí bẹ́ẹ̀ sì ká fún wọn. Ju wípé ká má fún yàn tàbí ká gbé bẹ́ẹ̀sì tán olúkálukú bá bẹ́ẹ̀ kọ́ bá lọ ní ẹ̀. Iyì tó dẹ̀ wà nù tá a fẹ́ ṣe yìí òun ni pé ká pọ̀ kán rí wa kí gbogbo international organisation kan rí nǹkan tá a fẹ́ ṣe. Torí kò sí nǹkan tá a fẹ́ ṣe lónìí tí BBC ò mọ̀ sí, kò sí nǹkan tá a fẹ́ ṣe tí CNN ò mọ̀ sí, kò sí nǹkan tá a fẹ́ ṣe táwọn Al Jazeera ò ní gbé gbogbo wọn ti wà bí àwọn BBC ti wà bí ATA ń bọ̀ gbogbo wọn máa wà bí. So mo fi Ọlọ́run bẹ̀ gbogbo wa kí ṣe gbọ́ alálẹ̀ rí bẹ́ẹ̀sì ta mọ̀ èyí tó wà ń bí ìsìn máa ní kọ́ máa pín ibi tó bá dé ẹjọ́ hello ẹ káàárọ̀ ẹ máa bọ̀ wọ́n bá nìyẹn o tí wọ́n ti tún ìgbéra nìyẹn àwọn apàdé máa bọ̀ lákùrẹ́ ẹni yíwọ́ ok
Òkè-Jẹ̀bú ibi Òkè-Jẹ̀bú lákùrẹ́ oní. irọ́ ẹ̀dọ́ lọ ti kọ́ àìsíkádé Banji Adébánjí ó mú wa lórí kíní màá pè ẹ́ tí báyìí tán mú wa láì tó ẹ ra bá wa ẹ máa sọ̀rọ̀ ọ̀dà ẹ̀ mọ̀ ẹ rárá sà ẹ ra bá wa sà ojú òní ti sà bá wa súnmọ́ bíbá ẹ sà kí á lè ráyè kí ni orúkọ yín sà? Sí Fìfẹ́ Dayọ̀ Akọ́mọláfẹ́ ẹ sà ẹ rọra sà ẹ pẹ́ fún wa sà. tó báwo ni ẹ ṣe ń rí tó ń lọ ní bíbá ẹ sí ìyẹn rálì tòní? Rálì tòní máa dùn máa lárinrin dájọ́ wa lójú àdúgbò máa tẹ̀ wá lọ́wọ́ lágbára Ọlọ́run. Láṣẹ Ọlọ́run. káì máa bá lọ ní ló ń bá lọ. báyìí nísìnyí lágbára Ọlọ́run nìkan tá à ń fẹ́ ó máa tẹ̀ wá lọ́wọ́ bẹ́ẹ̀ ni pẹ̀lú àṣẹ Ọlọ́run. àníṣerú ẹnì kankan láyé. àṣẹ ọ̀dà sà ẹ ra àbá ẹ ṣeun. kí ni orúkọ yín sà? bàbá wa Fẹ́mi Akíntúndé láti Oǹdó ń bí ẹ ṣeun sà. ìyá ẹ pọ̀ jù àwọn kan rìn káàkiri Nàìjíríà ẹ wo orílẹ̀ Haúsá gbogbo títì wọn gbogbo ẹ̀ náà ṣe tó ṣe everything ilẹ̀ Oòduà kò sí kan tó ṣe fún wa ilẹ̀ Oòduà sí tó ṣe fún wa bẹ́ẹ̀ni kò sí táwọn òde ilẹ̀ Haúsá gbogbo ẹ̀ Nàìjíríà ara wọn ọ̀gá wa ni bẹ́ẹ̀ni kò sí táwọn àdé ní gbogbo Nàìjíríà ìlú òyìnbó nìkan là dé tá a tẹ̀lé mọ́tò dé bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ pa Haúsá la fẹ́ máa zalè máa ta Haúsá síbẹ̀ sà a ò benefit everything nílẹ̀ Oòduà kí ọlọ́mọ lè bá wa ṣe ká gbòmìnira bẹ́ẹ̀ni sà ká gba ìjàngbara la fẹ́ ṣe yìí kí àwọn ọ̀gá wa olórí wa gbogbo kọ́ sọ̀pọ̀tì wa bẹ́ẹ̀ni káwọn kan lè nífẹ̀ẹ́ lọ́rùn asọ́fà náà jẹ́ ní ilẹ̀ Yorùbá gbogbo àgbáyé tó yẹ ká ti máa gbádùn ẹ wo ní Ghana ò tó wa wọ́n sì ń gbádùn wọ́n ń lọ 24 hours tó ń bá wa nu bàtà àwọn ènìyàn tẹ́gbà àbádọ́ ara wa nílẹ̀ Yorùbá àrílégbé àwọn náà tẹ́gbà rìn dáṣọ oríṣiríṣi kò sí bẹ́ẹ̀ bí wọ́n ta rí nílẹ̀ Yorùbá ó lágbára ló ṣàánú wa ojú òní tì bàbá wa ojú òní tì sà gẹ́gẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run tún ṣe ní àkàndánú yàtọ̀ èyí náà tún gbéra wá síbí bẹ́ẹ̀ ni sà Jímọ̀ Òjó ẹ̀dẹ̀ wá síbí náà ojú òní tì kábíyèsí Ọlọ́run gbogbo ọmọ Nàìjíríà bẹ́ẹ̀ gbọ́ gbogbo ọmọ Yorùbá ajájò òmìnira ẹlájàyè ojú òní tì sà. torí pé ilẹ̀ yìí ilẹ̀ bàbá wa ni. ilẹ̀ bàbá wa ni. ìjọba yẹ kí Fúlàní lé wa kúrò nílẹ̀ wa kí la ṣe fún wọn. bẹ́ẹ̀ni kí la ṣe fún wọn. bẹ́ẹ̀ni. ṣé èèyàn kan máa léèyàn kúrò nílé bàbá ẹ̀ ní ọ̀pọ̀ tí yìí tó dé mo ti tó gẹ́ wá sí mi. mo tó gẹ́. àwọn onígbàgbọ́ láti dáhùn sọ pé káwa dá dúró. ká gba ẹni ojú àwọn. àwọn mẹ́ta sílẹ̀ gan-an ní Kaduna wọ́n pa ìṣeré. à ń gbọ́ yín sà. wọ́n pa Yorùbá wọ́n pa Yíbò. Adéṣọlá Adéní ọmọ Sẹ́ríkì. ọmọ Sẹ́ríkì. ọmọ Akúrẹ́là. ẹ ṣeun bàbá. yes sir. iná ti jó lórí kókó. iná ti jó lórí kókó báyìí. iná ti jó lórí kókó. kábíyèsí. wọ́n ní tí oúnjẹ bá ti kúrò ní ìṣẹ́. ìṣẹ́ ti bù ṣe bàbá. bọ́tú gbogbo àwọn àgbẹ̀ wa wọ́n lé wọn kúrò nínú oko. wọ́n dáko wọn jẹ́ kó rèrè oko jẹ ebi wa ń pa wá ebi wa ń pa wá wọn jẹ́ ká róúnjẹ jẹ wọ́n jẹ gbogbo ẹ̀ wọ́n jẹ gbogbo ẹ̀ lókè sẹ́ńgbọ́rọ̀ mi wọ́n jẹ gbogbo ẹ̀ lókè àwọn ká tún mánéjì ara wa wọ́n jẹ́ ká mánéjì ara wa náà òpin ti dé bá ọmọ ọ̀nà tó fẹ́ gbé gbà kábíyèsí Ọlọ́run yóò ti dá sẹ́lẹ̀ kábíyèsí Ọlọ́run mi ò mọ̀ ọ̀nà tó fẹ́ gbé gbà mi ò mẹ́ni tó lè túṣe Ọlọ́run o. kábíyèsí. Odùduwà republic ó ń bọ̀ lọ́nà. ó gbọ́dọ̀ dúró. ó gbọ́dọ̀ dúró. àbí àṣẹ Ọlọ́run ẹ ṣeun bàbá wa ẹ rọra sà. orúkọ mi ni
Táyọ̀ Adélóyè. Bàbá wa Táyọ̀ Adélóyè. Ọmọ bíbí Yorùbá ni mí. Ẹ ṣeun sà. Mo dẹ̀ jẹ́ transporter, mo dẹ̀ ń ta mọ́tò. Ọ̀dà sà, Odò á gbé wa sà. Mo kiri káàkiri Nàìjíríà, mo rìn káàkiri ilẹ̀ Ìgbò. Mo rí pé ìfẹ́ ò sí láàrin wa mọ́. Ìfẹ́ tí ò sí láàrin wa mọ́ yẹn ló fa wàhálà ìdààmú lórílẹ̀‐èdè yìí. Kábíyèsí. Torí pé Yorùbá kòyàn mọ́ra, Haúsá ń bẹ nílùú wa, Ìgbò ń bẹ bí wọ́n jẹ wọ́n mu àkíńjà. Ṣùgbọ́n Yorùbá ò lọ sílẹ̀ Haúsá ká lọ máa pààyàn ká lọ máa jà mẹ́. Kábíyèsí. Gbogbo ọrọ̀ ajé wa tá a fi ń ṣọrọ̀ ajé bí àgíríkì tá a ṣe lárọ̀ kùkù a lè ṣe mọ́. So ìdí èyí la fi ń bẹ̀ pé kó Odùduwà nation kó dá dúró kó ní kálukú máa ṣe tiẹ̀. Kó máa ṣe tiẹ̀. So ọ̀rọ̀ ilé ìwé ṣèjà kì í ṣe wàhálà a kì í pààyàn Bẹ́ẹ̀ni. a kì í jà tó kọ́ bá bá gbogbo àgbáyé kọ́ bá bá wọn sọ̀rọ̀ pé kọ́ fà lómìnira wa kó ní kálukú lọ máa ṣe tiẹ̀. Ojú ò ní Kò tì. sí wàhálà. Ẹ ṣeun sà. Odò á gbé wa kò ní gbọ́dalẹ̀. Civil defense no be our enemy, dem dey suffer too. So make una no fight. Make we do wetin we wan do. Jeje make everybody go in yama. Ẹ ṣeun. Ojú ò ní tì. Thank you. Ẹ fẹ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan bàbá ẹ̀gbọ́n mi. I don't think it's no issue, but as you can see here, we are here for those peaceful rally. Peaceful rally. Every one of us know what is going on in this country presently. So we are here for those people. We are not here to fight the police, the NSCC, to everybody. We are just here for peaceful rally. The Yoruba nation, we Yes, are sir. going on our way. Kábíyèsí. We are ready. Every one of us are ready. So we are still more than this. We are just coming out. So that's what I'm going to say. Good morning. What's your name? Thank you very much. What's your name? My name is Falana Muyiwa. Thank you. Odò á gbé wa. So àwọn èèyàn sì tún gba first lọ níbi rally. Àwọn èèyàn sì ń gba first lọ. Ẹ rí i pé èrò tún ti pọ̀ ju ti ẹ̀kan lọ. Àwọn bàbá wa ní. Àwọn bàbá wa náà tún dé. Ẹ ti rí i pé aṣọ Yorùbá wa ni àwọn wọ̀. Ojú ò ní tì yín. Odò á gbé wa. Ẹ rí àwọn ìyá wa náà. Ojú ò ní tì yín mà. Kí ni orúkọ yín mà? Kí ni orúkọ yín mà? Ẹ ṣeun à. Báwo lẹ kí lẹ rí sí rally tí ó ń lọ lọ́wọ́ yìí? Ẹ mà ṣeun. Ojú ò ní tì yín mà. Àmọ̀ràn wo lẹ fún àwọn obìnrin tó ń wò wá nílé káàkiri? Wọ́n jáde síta, ó yẹ kí wọ́n tẹ̀ ti jáde síta. Torí a ti sọ fún gbogbo ó yẹ kó ti jáde síta torí Bẹ́ẹ̀ni. obìnrin tó wà ń bí ìyá. Wọn ò pọ̀. Àwọn obìnrin dẹ ní yọ ayé. Ẹ̀wọ̀n tó ń tà lọ́jà ń sìn, wọ́n fẹ́ lọ ta fún lọ́jà tó ń jẹ tó fẹ́ lọ ra tà lọ́jà ń sìn. Kò sérè ń Kò bẹ̀. ṣeré ń bẹ gbogbo ẹ̀ wọ́n. Gbogbo ẹ̀ wọ́n. Òun ló jẹ́ kí a pé a ti sọ fún gbogbo wọn pé wọ́n lè jáde síta. Bẹ́ẹ̀ni. Ká lè sọ. Kájọ ṣe rally yìí. Àjọṣe rálì Ẹ ṣe mà. bísù rẹ ní ipa fẹ́ jà. Bẹ́ẹ̀ni. Ká jáde síta bísù lè ní. Ẹ ṣeun à. Yes ma. Ẹ dárúkọ yín lẹ́ẹ̀kan sí ma. Orúkọ mi ni ìyá mi Ọládùnní. Yes ma. Ọ̀rọ̀ náà wà pẹ̀lú Àṣẹ ọ̀ṣà Odò á gbé wa. Kò ní gbọ́. Àṣẹ ma. Yes ma. Ẹ rí i pé àwọn èèyàn ti pọ̀ sí ibi tí wọ́n ti fẹ́ gba first yẹn. Èrò dẹ̀ pọ̀ dáadáa tí kò ń ṣe kékeré. Ẹ tún rí àwọn èèyàn ti tò lọ́wọ̀ọ̀wọ́. Wọ́n dẹ̀ fi ọmọlúàbí hàn gẹ́gẹ́ bí Yorùbá ṣe rí. Wọ́n fi ọmọlúàbí hàn, wọ́n dẹ̀ dúró. Ẹ rí bí àwọn èèyàn ṣe ń wọlé ní ẹyọ kọ̀ọ̀kan. Everybody dẹ̀ ń ṣe. Odò á gbé wa kò ní gbọ́dalẹ̀. Ṣé gbọ́ Odò á gbé wa. Ẹ ṣe. So ẹ rí bí gbogbo ẹ ṣe ń lọ. Ẹ jọ̀ọ́ ẹ máa ṣáà láìfù yẹn dẹ̀ máa jẹ́ kí gbogbo èèyàn máa mò ń rí abá comment. Ojú ò ní tì wá. Ẹ ṣeun. Ẹ ṣe God bless you. Mò ń rí àwọn èèyàn kọ̀ọ̀kan náà tó darapọ̀ mọ́ wa. Ọládìní Wàsíù, Bọ́sẹ̀dé, Comfort Ilésanmí. Ẹ rí gbogbo bí ó ṣe ń lọ tí everything ṣe ń lọ. Ọmọ bá ọ̀dẹ̀ lè máa jẹ bí ọmọ ẹrú. Tí Yorùbá lè ṣe, a ní àwọn kan bá lè fi ní owó àwọn àlùmọ́ọ́nì wa. Ṣùgbọ́n a ní agbára ti kú rẹ̀. Torí kò sí agbára wa lórí ilé abẹ́ gba agbára wa padà. Àwọn ẹ̀fẹ́ jẹ́ wàrà wa pé jẹ́ ẹ̀sìn. Kábíyèsí Ọlọ́run. Abẹ́ dá dúró káwá ká wà káyà àlàáfíà kó lè jọba fún ní kálukú. Kọ́mọ ní àwọn ọkọ̀ ọ̀gbọ̀n sílẹ̀ tí wọ́n ká lè gbá padà. Náà mo ṣe lọ fún ní ìpínlẹ̀ Sọ̀fàlì. Yorùbá nation lélẹ̀. Ẹ ṣe.
tó ẹ rí gbogbo àwọn ènìyàn bẹ́ẹ̀ yẹn ní ìdí aṣọ gbígbà. A máa sáré lọ fún ìdámidúró díẹ̀, bá wa ṣètò yìí láti lè sáré lọ gbé arrangement àwọn nǹkan kọ̀ọ̀kan. Ẹ bá wa share rẹ̀ bí ẹ ṣe ń wọlé pẹ̀lú àṣẹ Ọlọ́run á máa fún gbogbo wa ṣe. Ẹ jẹ́ kí live yìí kó dé gbogbo bí, ẹ jẹ́ kó débẹ̀. Àkànbí Pankẹ́rẹ́ ọ̀rọ̀ ní live and direct ní Àkúrẹ́ ń bíbá ẹ tó fún ẹ ṣeun. We have been suffering from this nation. There's no one cooperative. There's no one corporation. Thank you. There's no oneness. What's your name? My name is Augustine Sunday. Augustine Sunday. You are from which side? I'm from Cross River State, but I'm in support for Biafra. You support Yoruba nation? Yes, sir. Thank you. Yes, sir. So Yoruba and Biafra, we do our nation. We are one together. So we are well recognized. So there is no more division. Not that someone will come from another nation, another tribe to collect our own creation. So I'm in full support of our nation because I would like this to come, and I'm well sure that by God's grace our nation will stand. Thank you. Ṣé ẹ̀yin èèyàn gbọ́ bẹ́ẹ̀ yẹn all the way from Cross River State tó tí wọ́n dẹ̀ ti ń sọ ó lóun support Yorùbá nation, ó nínú òun dẹ̀ dùn gidi fún nǹkan tá à ń ṣe lọ́wọ́ ẹ̀. Ìyẹn ni arákùnrin yẹn ń sọ, ó lóun support Biafra, òun dẹ̀ support bí Yorùbá nation ṣe fẹ́ dúró. Ó ní nǹkan gidi ni kó dẹ̀ wà òkè pé inú òun dùn gidi gan láti rí nǹkan bẹ́ẹ̀. Ṣe rí bẹ́ẹ̀ yẹn, ẹ jọ̀ọ́ ẹ tún rí pé àwọn èèyàn tún ti padà tún pọ̀ dáadáa. First ni wọ́n ń pín fún àwọn èèyàn. Ẹ wo bí èrò ṣe pọ̀ láti fẹ́ gba first. Ẹ wo ibẹ̀ yẹn, ẹ rí pé èrò pọ̀. Ẹ wo àwọn ọlọ́kadà gbogbo everybody lọ́rọ̀ Nàìjíríà ilẹ̀ Yorùbá ẹ̀ ti sú tí wọ́n dẹ̀ ń try. Ṣe rí gbogbo ẹ̀ bẹ́ẹ̀ yẹn tí everybody ń gbìyànjú. Ó wá kọjá bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí ẹ rí gbogbo ẹ̀ báyìí. Ẹ rí bí àwọn èèyàn ṣe pọ̀ dáadáa. Ẹ rí gbogbo àwọn èèyàn gbogbo everybody ó ní wọ́n dúró lórí bí Yorùbá nation bó ṣe máa dúró. Ẹ rí gbogbo èèyàn báyìí níbi first everybody wọ́n dúró tán. Àwọn bàbá wa náà ṣe gbà náà ti wọ̀ lórí léèsì wọn láti jẹ́ kán mọ̀ pé Yorùbá nation làwọn ń ṣe. Ẹ rí àwọn bàbá, ẹ rí àwọn ọ̀dọ́ tí wọ́n fi ojú hàn. Ẹ dẹ̀ tún rí everybody tó jọmọ Yorùbá, inú wọn dùn láti rí àánú gbà pé wọ́n wà nínú rally. Kò sí ẹni tí Nàìjíríà tí ò ti sú, torí Nàìjíríà ti wà ní agbami omi tí ò lè jáde pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀. Wọn ò dẹ̀ ready láti ṣe dáadáa. Àwọn elétò ààbò náà ń wò wá lọ́ọ̀kan yìí tí wọ́n dẹ̀ ń ṣe tiwọn. Àwọn èèyàn náà gba first wọn tán dẹ̀ wọ̀ yìí, and everybody ló ń ṣe iṣẹ́. Ẹ jọ̀ọ́ ẹ bá wa share ètò yìí kó dé gbogbo bí live and direct láwa ní roundabout Ṣìkàn láti kọ́kọ́ fíìmù la fi pàdé sí. A sì ń lọ sí old garage láti lọ dúró síbẹ̀ ṣe gbogbo ohun tó bá yẹ kí a ṣe. Ẹ rí bẹ́ẹ̀ yẹn bí gbogbo ẹ ṣe ń lọ nìyẹn. Ọlọ́run kó ṣàánú fún wa. Ẹ rí gbogbo àwọn ènìyàn bí wọ́n ṣe ṣe lórí bí rally ṣe máa dá. Ẹ rí àwọn bàbá everybody ló jáde ló dúró ló ṣẹ̀ dúró tán láti ṣe dáadáa lórí ẹ̀. We thank God pé à ń rí àánú gbà lórí ẹ̀. So a kí gbogbo wa. So a máa tí a padà wá tí bá ti lọ gbé àwọn nǹkan wa sílẹ̀. Ẹ wò pé line yẹn tó ti pọ̀ ju ti tẹ́lẹ̀ lọ. Ṣe rí bẹ́ẹ̀ yẹn bí àwọn èèyàn ṣe tò gba kíní aṣọ yẹn ní. So a kí gbogbo wa. So à ń padà bọ̀ lágbára Ọlọ́run. Ẹ bá wa share ètò yìí tí ó bá ti ṣe díẹ̀. A fẹ́ lọ pàdé àwọn ọ̀gá wa kọ̀ọ̀kan náà táwọn náà ń bọ̀. So bó ṣe rí nìyẹn. Àwọn bàbá wa náà ní tí wọ́n dúró síbí tí wọ́n fẹ́ gba aṣọ yẹn láti lè jẹ́ kí àwọn náà ṣe dáadáa fún Yorùbá nation. Gbogbo àgbè wa kò ní gbọ̀dálẹ̀. Ẹ ṣeun. So Àkànbí Pankẹ́rẹ́ ọ̀rọ̀ ni àwọn èèyàn náà ṣe ń lọ fún
ìní a fẹ́ lọ gbé àwọn ẹrù wa sílẹ̀. Oòduà nation, Oòduà gbè wá kò ní gbé ọ̀dàlẹ̀. Mò ń fẹ́ gbé báàgì mi sí ibi tí mo máa dúró sí torí báàgì yẹn ṣe bí ẹni wúwo. Ṣó tí n bá ti ṣe yẹn tán mo tún padà bọ̀ wá sí fíìdì yẹn lágbára Ọlọ́run. Ọlọ́run á fún wa ṣe. A ti gbalẹ̀ Oòduà, inú wa dẹ̀ dùn láti lè jẹ́ kí nǹkan báyìí kò tí ì ṣẹlẹ̀ rí. Rálì eléyìí máa kọjá bẹ́ẹ̀ torí èrò pọ̀ níbi tí a ti ẹ̀ lérò. Èrò pọ̀ gidi gan tí kò ń ṣe kékeré. Èrò pọ̀ táwọn èèyàn òtútù ìdé tán nìyẹn. All everywhere ni èrò ti pọ̀. Àwọn elétò ààbò ní tí wọ́n dúró wámúwámú tí wọ́n ń wo nǹkan tí à ń ṣe. Ẹ rí àwọn ọlọ́kadà yẹn, ẹ rí báyìí bí èrò ṣe pọ̀ tó. A dẹ̀ gbìyànjú gbogbo bí ó ṣe ń lọ. Ọlọ́run á máa fún wa ṣe. Ẹ rí báyìí, ẹ rí gbogbo ẹ̀ bí ó ṣe rí. Oòduà gbè wá kò ní gbé ọ̀dàlẹ̀. Ẹ ṣé o, ó dáa. Ẹ rí gbogbo ẹ̀ báyìí lọ sí ìní. Ẹ ṣé o, Oòduà gbè wá, ẹ bá wa share ètò yìí bó ṣe rí nìyẹn. Àkànbí pankẹ́rẹ́ ọ̀rọ̀ ni, reporting direct, live and direct ní Àkúrẹ́ láti jẹ́ kẹ́ ẹ mọ bí nǹkan ṣe ń lọ níbẹ̀. À ń bọ̀, ojú òní tiwa.